ìpè ní bóyá èèyàn kan tí ò ní mental disorder. dandan ní because téèyàn bá rí even though gan Àgbàlá Gabriel jẹ́ èèyàn tó máa ń kó èèyàn mọ́ra ni ẹlòmíì ò ní jó súnmọ́ òun ìyẹn rú Muyideen yẹn a máa rẹ̀ èèyàn tí ò ní jó súnmọ́ òun rárá so èmi ò lè pè é wèrè mi ò dẹ̀ lè pé kì í ṣe wèrè so Ọlọ́run nìkan ni ó yé lọ́rọ̀ ẹ̀ yé. ṣùgbọ́n tẹ́ ẹ bá wò nǹkan t'Àgbàlá Gabriel ṣe wọn ló ti apologize. bẹ́ẹ̀ni ṣe gbàgbọ́ jẹ̀bi lórí pé mo nà nípa nkẹ́rẹ́ dáadáa. ṣe rí a kàn change ọ̀rọ̀ yẹn ni a kàn change yẹn ni because ó nà ó sì wá jẹ́ nínà yẹn ní gbogbo èèyàn wá dúró lé lórí ìgbà tó lọ mú wá àti ẹ̀rí èèyàn tó sọ̀rọ̀ pé kí ló dé tó lọ mú wá kò yóò mú wá pọ̀ nínà tó nà Àgbàlá Gabriel ti rí Muyideen bí ọmọlẹ́yìn rẹ̀ ó ti rí bí ọmọlẹ́yìn rẹ̀ so tó bá dẹ̀ wá wò pé ohun tó ṣe yìí gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara èèyàn ó lè wú pé tó ń bá wí bẹ́ẹ̀ yẹn bóyá ó tiẹ̀ lè change. ó ní kọ́ ẹ̀ṣẹ̀ máa ń ná sa o. ẹ wàá rí i pé Àgbàlá Gabriel sọ pé ẹ̀ẹ̀kan tó máa nà rí nìyẹn Muyideen ló sọ pé ọ̀ṣẹ̀ṣẹ̀ máa nà òun bọ́ọ̀rọ̀ yìí ẹ rí i pé láwọn kìíní. ṣùgbọ́n mo fẹ́ béèrè kan ìbéèrè yẹn mo mọ̀ pé yóò máa ta ogun àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò máa ta wọn tẹsẹ̀ nínú wọn. ìyàwó Muyideen bàbá nígbà tí ìyàwó Muyideen tí Oríyọmí Hamzat ní kí ìyàwó Muyideen pé kó máa tẹ̀lé Muyideen lọ ó ní ẹ má jẹ́ kí n tẹ̀lé lọ sá gbogbo alágbọ́. bẹ́ẹ̀ni. tí ó yẹ kó Muyideen wa ní kó tẹ̀lé òun tí ó bá jẹ́ pé nǹkan kan wà torí nínú awuyewuye tá à ń gbọ́ ni wípé ó ṣeé ṣe kí Àgbàlá Gabriel bá ìyàwó Muyideen sọ nínú ó ṣeé ṣe mo sọ o Muyideen náà dẹ̀ fẹ́nu ara ẹ̀ sọ ó ní kílẹ̀ rí sọ̀rọ̀ yẹn. ṣe rí Muyideen ẹni pé mo sọ̀rọ̀ kankan yìí sìn lọ́rọ̀ yẹn ti bí láwọn. bọ́dá mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ ní o. ṣe rí nígbà tí Muyideen tó kọ́kọ́ wá tí Alhaji Oríyọmí Hamzat ń mú wá sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel àbí Àgbàlá Gabriel ló lọ bá Oríyọmí ẹni pé kò ròyìn mẹ́jọ pé ń bá sùn ẹnu pọ́n nà mí wọ́n ẹwẹ̀yìn mi nínà sì lè jẹ́ kí kò ṣèyàn òun ló sọ ó tún di bóyájọ́ kejì àbíjọ́ kẹta kí Muyideen tó sọ wípé ó ń báyàwó òun sùn ni ẹ rí i pé plan work ni. àbí òye kò sọ yé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí ẹ bá gbàgbé kò sọ tẹ́lẹ̀ rárá o nígbà tí àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn tí wọ́n rí i pé kó tún fi yẹn mọ́ àbí òye yín ṣe rí tínú mi dùn sí jù òun ni pé Àgbàlá Gabriel nìkan ló fún un níyàwó. ó ní rárá ó ní kì í sóhun. tó bá yẹ pé Àgbàlá Gabriel ló fún un níyàwó isu mi tún nìyẹn ṣùgbọ́n Muyideen fúnra ẹ̀ sọ pé òun lòún ríyàwó òun tó rẹ̀ wù òun ẹ rí i pé Àgbàlá Gabriel sọ wípé àìmọye àwọn èèyàn tó fẹ́ láti ìlú òyìnbó tí wọ́n sọ ìyẹn Muyideen tí Muyideen reject pé òun ò fẹ́ ẹ tó fẹ́ fẹ́ rè so kábà sọ wípé wọ́n yẹn ni tí Àgbàlá Gabriel ń dó tẹ́lẹ̀ tó wá gbé fún so inú mi dùn sí yẹn so ó jẹ́ kí inú mi dùn. wèrè kan ní òròjọ́ yes wèrè kan náà sì ni ó sì dá ẹ̀sùn nǹkan tẹ́ ẹ̀sọ̀ sọ̀rọ̀ yìí. gẹ́gẹ́ bí ẹnì kejì mi ṣe sọ síwájú fúnra Muyideen lóríyàwó ẹ̀ ló sì lò wò ló mú wá church tán fi ṣe wedding. inú church ló ti rí o. bẹ́ẹ̀ni ọmọ ìjọ wọn ni ló ti ní owó òun tó dẹ̀ ti fẹ́ tó dẹ̀ ṣe elaborate wedding. mo rántí gbàtà fẹ́ ṣe wedding yẹn gan bí tí wọ́n so màálù mọ́ wọ́n ṣe fídíò fún Muyideen àtìyàwó ẹ̀ tó ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ra màálù ìfẹ́ fún tí pé kó jẹ́ kí tó lè jẹ́ kí ìgbéyàwó kó ní kó sì so rere. ṣé wàá rí ọ̀rọ̀ yẹn bí ẹnì kejì mi ṣe sọ ẹ rí i pé wọ́n stage manage ọ̀rọ̀ yẹn tẹ́ bá ń fọ́lọ̀ láti ìjẹta ìjẹrin tíṣù ti ṣẹlẹ̀ today is Thursday Sunday Monday morning kan ló kúrò nílé tí wọn ò rí tó fi lọ Bódìjà ẹ wá wò láti gbà yẹn àwọn kan ti tẹ́wọ́ gbọ̀rọ̀ yẹn ẹ rí i pé nínú fídíò tó ṣe láàsì lánàá kó tó di pé ó jó ó sọ fún wọn bẹ́ẹ̀ ó lé mi ní Muyideen tí gbogbo yẹn mọ̀ sí Àgbàlá Gabriel Muyideen Àgbàlá Gabriel ọkọ̀ sọ appreciation Àgbàlá Gabriel ó lóun dúpẹ́ lọ́wọ́ àwọn fans ṣé oníkálùkù ló ní fans ti tiẹ̀ oníkálùkù ló ní ẹ̀bùn tọ́lọ́run fún táwọn ẹ̀dẹ̀ ń tààpù lára ẹ̀ ṣẹ́tìgẹ́tì so lánàá yẹn ṣé wọ́n tún sọ pé ọ̀rọ̀ sì kù tó ń fẹ́ sọ
ó mì pé ẹ̀rí pọ́n kó nǹkan yẹn sí lọ́pọlọ ni. ṣùgbọ́n tá a bá wò dáadáa ṣé àwọn bloggers ló ń da kínní ìlú ni àbí orí Muyideen ló yí abogun ilé àwọn Muyideen ní ìdààmú ìdè láàmú máìkì wà láyà yìí. ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn èmi kan tiẹ̀ ìgbà tọ́rọ̀ yẹn lọ mò ń ronú kan lójú mo rò ní pé yàwọn ṣe táìmù tí obìnrin kan jáde tó wà lẹ́jì Àgbàlá Gabriel tó ń sọ pé owó tó ń gbà kí ló fi ń ṣe ìlú òyìnbó làwọn wà ní àwọn ń ṣe bákan àwọn ń jẹ̀yà ni àwọn ń ṣe. èmi wá wò pé ìgbà yẹn kò rẹ́ni tó dá lóhùn kò rẹ́ni tó support ẹ̀. èmi wá wò pé irú obìnrin yẹn possibly gan kó gan má dúró lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. ó jẹ́ pé àwọn gan wọ́n mọ́nítọ̀ Muyideen yìí because ọjọ́ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tí Muyideen kú òun lé ọjọ́ yẹn gangan náà gbé afọ́lẹ̀ lórí nínú ọjà níbo náà ti rí gbá níbo náà ti rí náà dẹ̀ bẹ̀rẹ̀ ní ìdájọ́ kìsẹ́pọ̀ ti ṣiṣẹ́ yẹn kìsẹ́pọ̀ ti kó o mẹ́ láti bí ọ̀sẹ̀ kan tẹ́bí wá ti pàtì òsì tí ó jẹ mọ́ tó wá lọ sínú ọjà pé dẹ̀mọ́ ìgbàrú. yóò dáa fún ọ tí ó pọ̀ ọ torí wèrè kọ́ ní òròjọ́ o. kìsẹ́pọ̀ bóyá o ti pé ibi ti pa bí ọ̀sẹ̀ kan tó wá ronú pé jẹ́ kí n lọ ní ọjà jẹ́ lọ́mọ ìgbàrú. that very day òun náà ni wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ ọmọbìnrin tí fídíò yẹn ó ló ṣe jẹ a bá wò dáadáa. ẹ àti lè mọ bó ṣe jẹ. ṣe rí àti mọ bó ṣe jẹ nítorí pé ọ̀rọ̀ ibi kẹ̀kẹ́ ṣe sọ wọ́n plan work kìnnìkìnnì yẹn láàrin ẹ̀rẹ́ mo sọ síwájú lẹ́ẹ̀kan ara àwọn tí ó jẹ́ alábàáṣiṣẹ́ Àgbàlá Gabriel máa mọ̀ sọ̀rọ̀ yẹn. nítorí pé bí wọ́n ṣe kúrò nínú ilé méjì kúrò nínú ilé níjọ́ Monday ó dé Bódìjà market jọ Monday yẹn náà ni o. adẹ̀tí rẹ̀ tó ṣe live video fún. tó dẹ̀ ti aṣáré ru abọ́ sórí. tó dẹ̀ ti ru abọ́ sórí sìkìní ẹ̀ bẹ̀rẹ̀ sí ní trend. ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. èmi mọ̀ pé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí àti ṣubú ìránṣẹ́ Ọlọ́run yìí Ọlọ́run lọ́ba ẹlẹ́san. ẹ jẹ́ ká máa wo Ọlọ́run nípa ènìyàn kan nu wa ká máa wo nǹkan tó tún máa tẹ̀lé ọ̀rọ̀ Muyideen yìí nítorí pé tó wá pé kéèsì Muyideen nìkan ló ṣẹlẹ̀ a lè sọ pé Àgbàlá Gabriel nǹkan tó ń ṣe ó ń ṣoore ó ń lòsòtì bẹ́ẹ̀ lot ló ti ṣe tí ò mọ̀ rí gbogbo àwọn àpárí olódó gbogbo àwọn àgbàgbà oní tíátà yẹn olóòtú paródó ó stọọkì ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ tó ń tajà olóṣè gbogbo ẹ̀kọ́ dẹ̀ wẹ̀yìn wò etiquette ó ti ṣe fáwọn èèyàn báyẹn tí ò dẹ̀ wẹ̀yìn wò ó ẹ̀rí pa àwọn kan náà wọ́n ń clamor fún pé kí wọ́n lọ rehabilitate Muyideen tó mì pé Muyideen pẹ̀lú ghetto tó ẹgbẹ́ mo sọ síwájú pẹ̀lú ghetto tó ti gbérí yẹn ó ti affect ẹ̀ psychologically so ó ní di rehab àtúnṣe ìgbésí ayé irú nǹkan tí wọ́n lè fi help mi wá àwọn tí wọ́n ṣe tán ṣe TikTok fún kó mọ jó kó mọ sọ̀rọ̀ yẹn wò lè help ẹ̀ tó máa ń ní pé lóòótọ́ ọfẹ́ fi tinútinú ṣe pé àfẹ́ kó gbòmìnira pé inú bondage ló wà ká agree pẹ̀lú wọn pé inú bondage ló wà pé wọ́n fẹ́ tún lé ayé ẹ̀ ṣe kì í ṣe ká máa gbé social media ká mú lọ síbi tó da tó wá pé donation àwọn náà fẹ́ ṣe fún tọ́mọ́dá àwọn tí ẹlẹ́yin jọ àwọn tó fẹ́ gbówó fún kán rehabilitate ẹ̀ kí láìfẹ́ ẹ̀dá kó máa gbé láìfẹ́. ìyàwó ẹ̀ sọ pé òun ò lọ bọ̀dá ìyàwó ẹ̀ lóun ò lọ. Sẹ́ẹ̀rí ẹ̀gbọ́n ẹ rí i pé ibi tá a ti ń ágì tẹ́lẹ̀ ká tó wá sórí láìfì yìí a rí àfàwà kan wà níbí ó ní ẹni tí ó ní ìfọ̀n tó lè kanna gan tó fẹ́ yàwó ẹ̀ ní sùlọ́kà tí nǹkan dagun ó níyàwó gan ó kọ̀ fún rẹ̀ ká tó wá ṣe ẹni tí wọ́n kọ́ létí lé ń lo èsì tí fàánù ń dún obìnrin kan ṣe ó jáde lára ọmọ ìjọ ṣe fídíò tẹ́ bá wò ó ní tábà tán náà ní church generator iná yẹn ń tàn lé ṣọ́ọ̀bù Muyideen definitely yóò tàn dénú ilé ẹ̀ náà ẹ tí wọ́n gbọ́ nípa fáànù sára tó ti ṣe ogbẹ̀ tí a ní òun fẹ́ kò nu ilé yẹn obìnrin yẹn lòun fẹ́ padà sí ẹsẹ̀ àárọ̀ ló tẹnu mọ́. kódà ló ń lo kówó fún kó mọ̀ fi ta oil. ṣe wá rí ọ̀rọ̀ obìnrin yẹn pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí torí táwọn èèyàn bá continue láti máa bú Àgbàlá Gabriel kò sígbà tóbìnrin yẹn ò ní padà sẹ́ sí àárọ̀ àfi kò yẹ yín bọ̀ táwọn èèyàn èmi ò mọ báwọn èèyàn wá ṣe ń ẹmọ bó kálukú ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni Àgbàlá Gabriel lórí ọ̀rọ̀ Muyideen ọlọ́mọ yẹn kéèyàn ṣe oore ó wá dìbì oore yẹn ló fẹ́ dìbì yìí ṣùgbọ́n Ọlọ́run tó gbé Àgbàlá Gabriel kalẹ̀ ó máa gbà á ẹ̀yin kan tẹ̀ ń kọ́ fà wá yìí ẹ ti ṣe nǹkan kan tí èmi kan sọ pé táwa rí táwa sọ pé nu wọ́ọ̀dù àwa náà tiẹ̀ tí wàá bó ṣe jẹ́ àbúrò wa ló jẹ́ àlejò yẹ pé tó ṣe ò tẹ̀wá náà. a ti apologize
èmi náà ti rí tòótọ́ torí pé wèrè kọ́ ní òròjọ́ wèrè kọ́ ní ọ̀dà tá a bá ní ká wò ó ìyàwó yẹn sọ̀rọ̀ kan ọkà sẹnupọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn ni ó parí ọ̀rọ̀ yẹn ó ní torí kinní kan ló ń fẹ́ sọ káwọn ọmọ kú ò pọ́ńgbà tí Muyideen wa sọ pé Àgbàlá Gabriel wa ń dó ìyàwó ọ̀rọ̀ yẹn ó rí bákan ẹ má parọ́ o ó rí bákan bákan létí ẹ̀yìn gan bá gbọ́. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sí yẹn ẹ rí pé mo ti sọ lẹ́ẹ̀kan mo ní ọ̀rọ̀ yẹn kò ń ṣe ojú lásán kí ó tó mo ní kò kọ́kọ́ sọ ó ti lọ rojọ́ lọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat kò sọ pé ń dóyàwó òun o bọ̀ lẹ́tà tọ̀rọ̀ yẹn tó ń lọ òun ni ó tó mú yẹn jáde mọ́ àbí òye yín so. ó sọ níbẹ̀rẹ̀ nígbà tí wọ́n kọ́ tó rúgbá lérí ó ní ìmọ̀tara ẹni nìkan ló jẹ́ kí Àgbàlá Gabriel mọ báyàwó ńlá jọ̀sẹ̀pọ̀. irọ́ o kò sọ bẹ́ẹ̀ yẹn gbà yẹn ìgbà tó rúgbá lérí ohun tó sọ ni wípé pé ìmọ̀tara pé Àgbàlá Gabriel ó ti gba pé ó ti gba ilé òun wípé ó ti gba olówó tó ń donate fún gbọ́ ó ló ti gbà á ó ti gba ilé o tó sọ ń bẹ̀rẹ̀ nìyẹn torí mo tẹ̀lé wọn. fídíò tó padà ṣe lẹ́tà ló ti wá sọ yẹn ló ti sọ kó báyàwó ń sọ. máa nǹkan náà dẹ̀ páyẹn náà bóyá blogger ni òun náà sọ̀rọ̀ ó lóun mọ Àgbàlá Gabriel ó lóun ti lọ mínísítà ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel ó lóun ti lọ program lọ́dọ̀ ẹ̀ ó láwọn tí wàá jọ ń bọ̀ tipẹ́ ó ní Àgbàlá Gabriel jẹ́ nìkan tí ò tiẹ̀ láìpẹ́ obìnrin gan débi ó ní ṣe ọ̀wọ́n epo ni àbí àìrówó rà tí Àgbàlá Gabriel fi máa dó ìyàwó Muyideen bẹ́ẹ̀ ló dáa tó máa yẹn sọ bẹ́ẹ̀ ó lóun ti mọ̀ tipẹ́ ó ní kí àwọn èèyàn mú ẹnu kúrò lórí láti wá fọ́pọ̀ sí bí Àgbàlá Gabriel ti máa fọ́ dáa fún Ọlọ́run ò dẹ̀ lè ṣe yẹn. bẹ́ẹ̀ni tabaníkà wò ṣe rí Àgbàlá Gabriel ó ṣe dáadáa ó gbìyànjú fún àwọn èèyàn ń jìde látara rẹ̀ ṣùgbọ́n kọ́lọ́run máa ṣàánú wa ẹ̀yìn òkè ń gbọ́ bí ẹni tí tó bá ń sọ̀yàn mo ṣe rí nǹkan mẹ́ta ni mo fẹ́ kí Àgbàlá Gabriel náà kàn ṣàkíyèsí nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí táwọn náà tí Àgbàlá Gabriel fi kọ́gbọ́n torí àwọn ìmí tó ń bọ̀ wájú torí àwọn míì tí wọ́n ti gbé dìde tí wọ́n ti ràn lọ́wọ́ ìpele àkọ́kọ́ ni ìyàwó Àgbàlá ìyàwó Muyideen ó kọ́ fẹ́ jẹ́ kí àwọn èèyàn implicate Àgbàlá Gabriel nípa pé bí ó ṣe ń yarí pé òun ò tẹ̀lé Muyideen o. ibi mistake tí èmi kàn rí ni wípé Àgbàlá Gabriel ní Muyideen ní tí ìyàwó máa lọ rojọ́ ó ní wọ́n máa ń gbọ́ ti ìyàwó ju bọ̀dà ẹ mọ̀ kó sọ tó ń lọ. sẹ́rí nọ́mà ní ilé ayé ká má sọ̀rọ̀ ti pásítọ̀ gan ká sọ̀rọ̀ àwọn àgàn tí a pásítọ̀ báyìí tí abalábúrò tó níyàwó tí wọ́n dẹ̀ wá rojọ́ fún wa pé àwọn ń jà lójú ìyàwó gẹ́gẹ́ bí bàbá ọkọ tí ò fẹ́ kí àárín ìyàwó àtọkọ dàrú ọkọ nìyẹn ó blame jù ká má sọ spiritual way gan tẹ́tà tó bá kó èèyàn àtàbúrò tó bá jọkọ nìyẹn àtúnṣe bá sọ̀rọ̀ pé ìgbésí ayé tí ẹ̀ fi mọ́ bóbìnrin gbé lélẹ̀ ṣùgbọ́n ló ti gba kí ọlọ́gba kí o ó ní bàbá ti gba kí Àgbàlá Gabriel àti ṣọ́ọ̀ṣọ́ ọgbà ẹgbọ́ ìdí tó fi náà gba kí ẹgbọ́ ìdí tó fi náà èrò ẹgbọ́ ṣe rí ẹ̀wọ̀n kó mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn tí wọ́n mọ Muyideen tipẹ́ wọ́n wà àtìlà ni wọ́n ń pe orúkọ ẹ̀ ń gbà yẹn so nǹkan tá mọ̀ mọ́ ni pé ó máa ń ta àbá jẹ̀bù tìrí ìdàrẹ̀ ìdàn ló máa ń ta pé òun fẹ́ ta kó lè tèrè owó tó pọ̀ so tó bá ti tajà ní ṣọ́ọ̀bù tó ta tájà tó ta àwọn nǹkan yẹn yóò mú owó lọ àbá jẹ̀bù nígbà tí wọ́n gẹ́ẹ̀tù nù kó ń ṣe nǹkan yẹn kò sí ní fowó ọbẹ̀ sílẹ̀ lẹ́tà Àgbàlá Gabriel wá ní òkè tó bá rí báyẹn bóyá kíyàwó máa lọ sí ṣọ́ọ̀bù kó máa tajà Àgbàlá Gabriel kí Muyideen máa bọ̀ nínú church káwọn jọ máa ṣiṣẹ́ ìsìn nínú church bọ́dẹ̀ ṣiṣẹ́ ó dẹ̀ fún ní 10,000 every weekend. wọ́n sọ̀rọ̀ kan ó láwọn security náà máa nà wọ́n sọ. ẹ máa gbọ́ àní sẹ́rí wọ́n ná wọn ò ná sẹ́rí yẹn ti lọ sẹ́ ẹ máa gbọ́ ó ti fi ìgbà tó lọ kó tàjẹ̀bú ó ní Àgbàlá Gabriel nígbà tó wà wò pé kí làwọn fẹ́ ṣe láti stop ìjẹ̀bú tó lọ ń ta yẹn Àgbàlá Gabriel tó wá sọ fún àwọn security pé ká má jẹ́ kí ó jáde pé ká má jẹ́ kó má jáde ní ẹnu gate kó má jáde lọ kó má torí gbogbo owó tó wà lọ́wọ́ ó fi ń tàjẹ̀bú ni so ìyẹn ni àwọn security fi wá tó bá ti fẹ́ jáde àwọn security máa challenge ẹ̀ pé ń bo ló ń lọ
ṣẹ́gẹ̀tẹ̀ ibẹ̀ ló ń ti drag pẹ̀lú àwọn security wọ́n ló di aṣọ mọ́ bu aṣọ mọ́ àwọn security yẹn lọ́rùn ńlá àwọn yẹn fi nà ẹ̀ náà fi nà àwọn security yẹn fi nà ló jẹ́ kán nà. lórí issue Agbala Gabriel Muyideen èmi ní kátó máa sọ ni pé ní submission mi ni pé àwọn ọmọ Nàìjíríà tí wọ́n jẹ́ olólùfẹ́ Agbala Gabriel kí wọ́n má torí issue tó ṣẹlẹ̀ yìí láti stop láti máa jẹ́ kí àwọn èèyàn rí oore gbà. irú mọ́lẹ̀ mo ní mò ń bọ̀ wá interview yín ẹ̀dẹ̀ mo lóye Sunday Igboho. àmọ́ dáadáa. mo ń bọ̀. kò sí wàhálà ẹ ṣe. lórí ọ̀rọ̀ awuyewuye tí ń lọ lórí ọ̀rọ̀ Agbala Gabriel àti Muyideen àti ìyàwó ẹ̀ ẹ wò mí dáadáa ọ̀rọ̀ ẹ̀rín kọ́ leléyìí kí lẹ rí sọ sí. lórí ọ̀rọ̀ Agbala Gabriel àti Muyideen Agbala Gabriel ó ṣe dáadáa ní tilẹ̀ tọ́lọ́run torí gbogbo nǹkan tí Agbala Gabriel tó ń ṣe fún àwọn èèyàn lọ́tún lósì ogún ojú àwọn èèyàn iná fi ń dáwó ló fi ń ràn àwọn èèyàn lọ́wọ́. èmi ni Muyideen ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Muyideen Agbala Gabriel mo ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn tí wọ́n ṣe fún mi mo dẹ̀ ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fáǹsì Agbala Gabriel fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn tẹ́ ṣe fún mi àti donation tẹ́ ṣe fún mi ní gbogbo ìgbà tí mo nílò donation yìí nígbà náà lọ mo dúpẹ́ o mo mọ̀ lóore o mi ò kì í ṣe aláìmoore o mi ò dẹ̀ kì í ṣe abáramóore jẹ. ọmọ 40 years tèmi yé mi àmọ́ ọjọ́ rẹ̀ ò tí ì tó. kéèyàn wá gbọ́ pé irú owó yẹn tí àwọn èèyàn ṣe wàhálà tí wọ́n ń dá pé kí ẹni tí ò ní kó lè ní ẹni tí ò wà nípò dáadáa kó lè wà nípò dáadáa owó tí wọ́n ń dá wọ́n wá máa fi ṣe ìranù ó burú. ìranù wo ló fi ń ṣe. ṣé tẹ́tẹ́ tó fi ń ta ṣé ìṣe ìranù ni. ṣùgbọ́n tẹ bá wò ó wọ́n ti donate fún wọ́n ti bá kọ́lé he's a married man kí lẹ rí sí ṣẹ́yìn lè mú married man kẹ́ mọ́ dá dọ̀bálẹ̀ kẹ́ mọ́ fún lẹ́gbàá. tó bá ṣe nǹkan tí ò tọ́ o nǹkan tí ò tọ́ ni pé n tó ṣe náà ni nǹkan tí ò tọ́. ẹ rántí pé gbogbo àwọn ọmọ Nàìjíríà ń wò wá o. bẹ́ẹ̀ ni ọ̀yá mo gbádùn yín lọ. bẹ́ẹ̀ ni nǹkan tí ò tọ́ ló ṣe kò lẹ́tọ̀ọ́ láti pé kó máa fi rú nǹkan yẹn kó máa fi ta tẹ́tẹ́ kó náà lówó lọ́wọ́ tó bá lówó lọ́wọ́ kó náà tún máa ràn yàn lọ́wọ́ ni lèbi kó máa fi ta tẹ́tẹ́. ẹ rántí pé Muyideen sọ̀rọ̀ kan ó ní kò sí ọ̀rọ̀ tó ń lè sọ tó máa ta létí ìyàwó òun ó ní ọ̀rọ̀ tí Agbala Gabriel tó bá ti sọ nìkan ló máa ń tà ẹ má gbàgbé o. now gbogbo nǹkan tó bá ti ṣe wọn àdẹ Muyideen ni wọn ẹ̀ṣẹ̀ máa ń náwó tí Muyideen bá wá jí àbúrò yín kí lẹ ṣe. ǹjẹ́ Muyideen sọ pé wọ́n ń náwó tipẹ́tipẹ́ kó tó di pé ọ̀rọ̀ onítẹ́tẹ́ ò ṣe tẹ́tẹ́ ta ló gbọ́ sí yẹn wípé bóyá pé wọ́n ń ná ṣèbí ọ̀rọ̀ onítẹ́tẹ́ òun ló bí Agbala Gabriel nínú pé ògùn ojú àwọn èèyàn òun lọmọ èyí tó fi ń lọ lẹ́ni tó fi ń lọ ta tẹ́tẹ́ bàbá èyí tó fi ń lọ ta tẹ́tẹ́. rárá ẹ mọ̀ jáde ọ̀rọ̀ ẹ̀rú o ẹ̀ ń wò mí èmi náà ń wò yín èmi ń gbọ́ yín àwọn èèyàn tó wà káàkiri gbọ̀gbàgbà lé àwọn náà ń gbọ́ wa now àwọn tó wà nílùú òyìnbó ti yarí wọ́n ní nǹkan tí Agbala Gabriel ṣe ọ̀rọ̀ǹg àwọn tó wà Nàìjíríà wọ́n yarí wọ́n ní nǹkan tí Agbala Gabriel ṣe ọ̀rọ̀ǹg due to wípé Agbala Gabriel fẹnu ara ẹ̀ sọ jáde wípé òun mú pankẹ́rẹ́ tó dáa òun dẹ̀ dá dọ̀bálẹ̀ òun dẹ̀ bẹ̀rẹ̀ sí nà ẹ wá fi Agbala Gabriel ẹ wá fi Muyideen sínú ṣú yín kó jẹ́ àbúrò yín kó jẹ́ ẹ̀jẹ̀ yín ẹ má parọ́ o kí lẹ máa ṣe. o ṣe mo dúpẹ́ number one Muyideen àgbàlagbà ni. ẹ gbà bẹ́ẹ̀. mo gbà bẹ́ẹ̀ pàgbàlagbà ni àmọ́ kò sí ẹ̀dá tí ò lè ṣàṣìṣe nílé ayé kò sí ẹ̀dá ọ̀hún tí ò lè ṣàṣìṣe. Agbala Gabriel gan mọ̀ pé yes pé òun ṣàṣìṣe but ara pé owó tí àwọn èèyàn ń dá lọ́tún lósì tó fi fẹ́ mọ̀ dé èèyàn bọ̀ ó tún fi ń ta tẹ́tẹ́ òun ló fà á. wọ́n ti dáwó lọ sáà wọ́n ti bá kọ́lé lọ bàbá wọ́n ti dáwó lọ wọ́n ti bá kọ́lé lọ. àmọ́ pé ó ti dáwó lọ wọ́n ti bá kọ́lé lọ síbẹ̀síbẹ̀ náà tó bá tiẹ̀ tún wá bọ́n ṣe bá dáwó bọ́n ṣe bá kọ́lé tó bá wá lówó yẹn rẹpẹtẹ gan iṣẹ́ tí ó fi ta tẹ́tẹ́ ó yẹ kó náà tún ṣèrànwọ́ fáwọn èèyàn ni. ọyẹ kí Muyideen sáré bọ ṣe gbà pé Muyideen oríire ọ̀dàrú nínú sọ̀rọ̀ sílẹ̀ sẹ́yìn pé kì í ṣe wèrè. Muyideen Ọlọ́run nìkan ló lè nínú sọ̀rọ̀ sí Muyideen ṣe wèrè ni. Ọlọ́run nìkan òun ló lè mọ bí ọpọlọ rẹ̀
bó ṣe rí torí pé ọ̀hún tó lọ́run rán sí òun l'Àgbàlá Gabriel. bẹ́ẹ̀ ni mo gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ rántí pé Muyideen ṣe wèrè. Ọlọ́run nìkan òun ló mọ ọpọlọ Muyideen torí pé ẹni tó bá ṣe ribiribi báyẹn fún yàn gan náà tó bá túyàn sí hóhò ní kọ̀rọ̀ gan tó bá ṣe nǹkan dáadáa bá fún yàn tó bá túyàn sí hóhò ó yẹ kó gan bò ni torí pé ó ti gbé sí Ọlọ́run ipò tọ́lọ́run rán fún. Muyideen ó sọ pé kò ràn lọ́wọ́ rí o. ó yé mi. ọlá láàánú ni. bẹ́ẹ̀ ni. ó ti máa ń pè ní ọ̀gá òun. bẹ́ẹ̀ ni. ìfún dáàdì gan ni ń pè. bẹ́ẹ̀ ni. ìmọ̀ wípé Muyideen pé 40 years ni. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ló fi fojú hàn pé Muyideen 40 years ni. ok. now ọkàn mi gẹ́gẹ́ bí ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wípé ẹ mọ̀. ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel tí ẹ̀ bá níyẹn fẹ́ máa dá sí jù ọlọ́mọ yẹ kí yẹn tara ẹ̀ gbẹ̀sẹ̀ nítorí pé n tó deep tó ṣẹlẹ̀ láàrin wọn ó yí ọlọ́ ju àwọn èèyàn lọ so bíbélì dẹ́rẹ́ ti sọ pé àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run fi fún wa gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn láti ṣèdájọ́ wọn Ọlọ́run ọba tó pè wọ́n nìkan ló lè ṣèdájọ́ wọn wọ́n ṣe dáadáa o wọ́n ṣe nídàkejì o Ọlọ́run ọba tí ó rán wọn ṣẹ́ tí wọ́n ní ó pe àwọn òní wọn ò jíyìn fún iṣu Àgbàlá Gabriel láti gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà láti ìjẹta ó ti ń fẹ́ mi kọ́ńsà kódà ó fún mi ní sleepless night níjẹta àná because àwa ọmọ Nàìjíríà gúdùn ká máa condemn yẹn tí yẹn bá ń ṣe dáadáa tó bá ṣe àṣìṣe kékeré báyìí ní wo dáadáa tó ti ń ṣe látẹ̀yìnwá ju pé ká pull it down and most of tẹ́ bá wò I'm sorry to say tẹ́ bá wo àwọn tí ó jẹ́ ẹlẹ́sìn tí kọ́ọ̀lù wọn tí wọ́n rí i pé Àgbàlá Gabriel yìí ti ń trend ó ti ń bùn ju tàwọn lọ wọ́n mọ̀ bínú administration wọ́n sì mọ̀ wá ohun tí yóò fi kọsẹ̀ so bí wọ́n ṣe wá rí little mistake yẹn òun ni wọ́n gbámú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ń pẹ̀ náà ìdá gbogbo àwọn dáadáa gbogbo péèjì lánàá mo follow ẹ̀ dáadáa mo fọbalẹ̀ follow ẹ̀ mo dẹ̀ ń share ẹ̀ ní Facebook mi àwọn dáadáa tó ti ṣe àwọn ìyá kan lábúlé kan ní Ìbàdàn bẹ́ẹ̀ yẹn ó gbẹ́bọ̀ o tó tún lé wọn ṣe àgbọ̀n ká lówó díẹ̀ díẹ̀ lóṣogbo ó kọ́lé fún àwọn actor bàbá lébi oṣù just this morning ó sì transfer 5.5 million tó raise fún so within 3 days how many of these bloggers online ni wọ́n lè ṣe báyẹn fáwọn èèyàn tí wọ́n ní follower tó pọ̀ tó báyẹn láàrin 2-3 days tí wọ́n lè raise such amount of money fún ẹni tó need help so àwọn nǹkan tó ti ṣe ti pọ̀ fáwọn èèyàn lóríṣiríṣi ní dáadáa tó bá ṣe mi ó dẹ̀ ti bọ́ sí page lánàá ó ti kọ apology ó ti take apology tí àwọn èèyàn dẹ̀ rí gbogbo ẹ̀ náà làwọn náà ń ṣe lánàá so tó bá àfọ́tí pé ó mú ẹgba ó na 40 years old tó ń jẹ́ 30 tí ó bá ṣe rí bẹ́ẹ̀ mo kọ sí Facebook page mi lánàá bẹ́ẹ̀ pé tó bá ṣe rí bẹ́ẹ̀ ká gbà pé ó wà 40 lóòótọ́ kò yẹ ká torí pé irú nǹkan tó ṣe yìí ká fi wá máa condemn gbogbo dáadáa tó ti ṣe látẹ̀yìnwá so Ọlọ́run nìkan dẹ̀ ni onídàájọ́ òun nìkan ló máa ń dájọ́ tí ò kì í ṣègbè ní ẹ̀dá àwọn ènìyàn a lè máa wò lórí pé Àgbàlá Gabriel òun ló jàre Muyideen ló jàre ṣùgbọ́n lójú Ọlọ́run mọ ẹ̀san tí ó san fún oníkálùkù bẹ́ẹ̀ wọ́n ti tí mo fẹ́ kí gbogbo believe kádẹ̀rí náà ẹni pé àwọn tí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ pastor àtàwọn prophetess wọ́n ti ń advice Àgbàlá Gabriel lórí issue yìí advice tèmi náà fẹ́ fún Àgbàlá Gabriel ni pé gbogbo àwọn oore tó bá ti fẹ́ máa ṣe henceforth káwọn náà máa fi ẹ̀mí tọ̀ bẹ́ẹ̀ nìkan tó máa ṣe Holy Spirit máa guide wọn torí àwọn kan wà tó yẹ pé kọ́ọ̀sì ilé wọn èpè ìdílé ègún máa ràn lọ́wọ́ ègún má jẹ́ èèyàn ègún máa jà ègún mi wà tó yẹ pé ẹni tó bá fẹ́ ràn olùrànlọ́wọ́ tó fẹ́ ràn lọ́wọ́ gan-an ó jábọ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́mọ yẹn kọ́ yẹ sáyé kàrẹ́ ní wa then mo tó fẹ́ ká di ọ̀rọ̀ kan múnú ọ̀rọ̀ yìí ni pé a máa rí pé ọ̀rọ̀ yẹn Muyideen àti Àgbàlá Gabriel issue ṣẹlẹ̀ níjọ́ Sunday Monday. Bí tí mo fẹ́ kẹ́ lọ gan-an nìyẹn. àwọn lọ stage manager àwọn kan ni wọ́n ọjà Bódìjà nínú ọjà Bódìjà kò sálábàárù wọ́n kàn stage ẹ̀ pé kó gbé páànù sórí kádẹ̀ ṣe fídíò ẹ̀ kádẹ̀ fi sọ online. onígbà tèmi gan kọ́kọ́ rí bíi tíátà mo pè bóyá wọ́n ń ṣe fíìmù tèmi kọ́kọ́ pè ní. ìgbà tí mo rí mo ní láti lọ search fún page Àgbàlá Gabriel ní alẹ́ ìjẹrin yẹn mo á send fídíò yẹn pé how far this is true the spokesperson of Àgbàlá Gabriel should come accordingly and react to the video because a believe kò bóyá pé a fi prank ni
bẹ̀lẹ́ tàrí pé kí ni yẹn trend bẹ̀rẹ̀ ká tí mo fẹ́ kẹ́ wò ní pé láti jọ yẹn sí àná yìí just this yesterday morning ni wọ́n open TikTok account fún Muyideen ẹni tí òun lo fóònù nígbà tí Àgbàlá Gabriel ní 13 May 2023 ó sọ fún Àgbàlá Gabriel pé ó tí ta kò pé ogun tó máa lo fóònù tẹ́lá lọ wọ́ọ̀dù fídíò yẹn mo ti wò láàárọ̀ yìí ó ní ká lọ wo ó ní ogun tó ń jà òun kò tí tó àkó láti lo handphone Àgbàlá Gabriel láti kọ nọ́mbà sí orí pépà chájà tó ń tàgbà yẹn tó fi locate Àgbàlá Gabriel níjọ́ kejì ó sọ fún wa pé ṣé tó ń bá sì wà chọ́ọ̀chì lọ́la ògógóró àti sìgá tó ń bá mu ṣé ò ní máa rùn pa yín church Àgbàlá Gabriel sọ pé tẹ bá ti ń bọ̀ church lọ́la ẹ má wulẹ̀ mú arákùnrin ẹ wá ó sì mọ̀ pé Ọlọ́run ó tún ayé yín ṣe within a period kò tí less than a year now ẹ wo life bóyá change so àsúmì ká lọ pé ó kọ́lé àwọn nǹkan sọ pé argument àwọn kan nìyẹn lọ́la pé orí church ẹ̀ ló kọ́ ilé yẹn sí àmọ́ àwọn tí ó ti kọ́lé fún tí ò sórí ilẹ̀ ìyàgbọ́nká lówó díẹ̀dẹ́ ìyàgbọ́nká lọ́dọ̀ àwọn group ajílẹ̀ yẹn ó ti kọ́lé fún màá lówó díẹ̀dẹ́ àwọn create na monitor within 2 months ó furniture ìyá ẹ̀ ti ń gbé bẹ̀ a lot of people náà ló ti ṣe báyà bèjì ọmọ aráyé lé gbogbo wọn lọ ṣe oríṣiríṣi báyẹn báyẹn ó dẹ̀ tún ní òun gẹ́gẹ́ fún rẹ̀ ó ní àwọn bíi housing estate táwọn yẹn máa ń ṣe káàkiri yẹn ó máa ń lọ ra lẹ̀ tó rẹ̀ pé ó máa ń kọ́lé tó máa ń tún ta so ó wà ní tó real estate management so gbogbo àwọn kan yẹn náà ló ń ṣe so àádọ́ rọ àwọn èèyàn wa pé tíyàn bá ń ṣe dáadáa tó bá ṣe àṣìṣe kékeré kò yẹ ká bá fi yẹ crucify ká bá fi yẹ condemn ẹ̀. ṣùgbọ́n Muyideen wàá sọ̀rọ̀ kan èmi gẹ́gẹ́ tẹ̀ ń wò yìí mo ti bá wọn bú Àgbàlá Gabriel o bíbú tí mo sì bú orí bákanbákan ṣùgbọ́n kárántí wípé ẹnìkan ní ń ṣoore ẹnìkan ní mọ́ boore jẹ́ ó sì jẹ́ kíkiní yẹn yà mí lẹ́nu Àgbàlá Gabriel ó ti ń ṣoore tipẹ́tipẹ́ tó sì jẹ́ wípé ìyí tó gbé sórí social media àti ìyí tí ò gbé social media gan pọ̀ ṣùgbọ́n ṣé Àgbàlá Gabriel ló jẹ̀bi ni àbí Muyideen òun ló jẹ̀bi bàbá ṣé wèrè ni Muyideen ni tẹ bá wò wòye tẹ bá wò ṣe sí Muyideen ṣé wèrè ni. tẹ bá wò ṣe sí Muyideen jẹ́ ẹni tí ó ń gbé ní ghetto tẹ́lẹ̀ ẹ tó bá dẹ̀ ń gbé ghetto àwọn kankan wà tó máa affect ẹnìyẹn psychologically one èèyàn tó mu gbó tó mọtí tí ò rí bí dáa sùn sí a lot of things ló máa kó ságbárí tó dẹ̀ máa affect thinking rẹ̀ so bó ṣe ń reason ó máa yàtọ̀ sí ẹni tó wà normal tó ń gbélé tó dáa tó ń jọjọ tó dáa tó ń rí èèyàn tó dáa bá sọ̀rọ̀ ẹ máa wo àwọn fídíò kan láàárọ̀ mo tún wo fídíò kan ní page Oríyọmí Hamzat ó ṣe interview fáwọn èèyàn wọ́n ní Àtìlà gẹ́gẹ́ lórúkọ tí Muyideen jẹ́ látilẹ̀ Àtìlà wọ́n ní Àtìlà ló máa sọ pé Ọlọ́run pé Àtìlà ènìyàn ó dọwọ́ Ọlọ́run bá ń ta tẹ́tẹ́ inú bọ́ǹkì àwọn bàbá Ìjẹ̀bú ló máa ń gbé so ibẹ̀ ló máa ń dúró sí látara Ọlọ́run tó máa ń sọ ni pé kò ń ṣe ẹ̀jẹ̀ 3 direct tó máa wọ́ọ̀tì 300,000 ó fi máa ta káàkiri tó ń ta àtàwọn nǹkan yẹn bọ́ọ̀yì wọn á níjọ́ kan àwọn jọ wà olójó rọ̀ bíi di after 11 tó jòjò dáhùn tó láwọn gbé ọ̀kadà ó dárúkọ àdúgbò inú Ìbàdàn ó láwọn jọ wá sọ̀kalẹ̀ ó láwọn jọ ń sọ̀rọ̀ pé Abraham ndí mo lẹ̀ ń gbé Àtìlà Ọlátìlà làwọn máa ń porúkọ ẹ̀ olówó ni pé ọdẹ máa láàánú gbà ó pé ìjọ́ kẹta l'Àgbàlá Gabriel rí e ìjọ́ kẹta tó sọ fún pé òun dẹ̀ máa la òun dẹ̀ máa mékè o olówó ni Ọlọ́run ọba yẹn sọ ó ní Muyideen o nígbà tó mọ̀ ó lẹ́nu nǹkan tó nǹkan mọ̀ ni pé ó máa mú ògóró láwọn yẹn ló máa mú gbólóhùn lè confirm ẹ̀ ó ní bẹ̀ tí ògógóró ló máa mú lójú ó lé yín ẹ̀ tó yọ yẹn ó ní nàmbá àǹkan ní jọ́ṣà wọn táwọn ti máa ta ẹ̀ tó lóun ṣe ọmọ ọ̀dọ̀ ó ń ṣe sales boy níbi kíọ́sì bàbá Ìjẹ̀bú yẹn ó ní ẹnìkan máa ń pè number 1 ó ní ẹnìyẹn ló yájú sí jọ́kọ̀ tó ti mọ̀ tí yó ẹni yẹn lagímọ̀ lẹ́yìn ẹ̀ fi yọ ó ní kìí ṣe pé bí ó ṣubú ó ní kò ṣubú pé sọnù fídíò pé òun ṣubú lẹ́yìn òun fi yọ ó lẹ́yìn ló lagímọ̀ ní eyín lẹ́yìn ẹ̀ fi yọ ń gbà yẹn so bàtọ́ dẹ̀ ń bínú náà tó lọ fẹ́ gbọ̀ mìíràn sí fine táǹkọ̀ ojú kúrò dọ̀ Àgbàlá Gabriel wọ́n ti open TikTok account fún TikTok account yẹn náà lè dowó àwọn blogger tí wọ́n mú sí ìtàn ní Àgbàlá Gabriel mọ̀ sí mọ́ they should go ahead now ká wo bí life náà ṣe máa rí àǹṣọ́lọ́run Ọlọ́run máa ń ran olùrànwọ́ sí yàn látọ̀run ni so èmi wá fẹ́ kẹ́ àwọn ọmọ Nàìjíríà náà tí wọ́n ń condemn Àgbàlá Gabriel káwọn náà dìde support kí wọ́n tún life Muyideen ṣe àtàwọn others tá a bá tó lè ṣe bẹ́ẹ̀ ó ti post ẹ̀ sí Facebook lánàá. ẹ bá ti lọ bàbá lórí ọ̀rọ̀ Muyideen gbogbo àgbáyé ọjọ́ máa wò wá ni lórí àtẹni tí ó tẹkùn àtẹni tí ó rẹkùn wọ́n jọ máa wò lọ́ọ̀kan ni kí lẹ rí sí. ní ọkàn tèmi ò ní pé kí àwọn èèyàn tí wọ́n ń bínú pẹ̀lú Àgbàlá Gabriel kán ro dáadáa tó ti ṣe sẹ́yìn o kò sí ẹni tí ò lè láti ṣe láyé
ẹni tó jẹ́ mùsùlùmí òun láti ṣe, ẹni tó jẹ́ Christian òun láti ṣe, kò sẹ́ni tí ò lè sáti ṣe. Kí wọ́n fọwọ́ wọ́nú, kí wọ́n gbé pé òun gángan fún ara ẹ̀ gán dẹ̀ ó ti sọ̀rọ̀, ó ti apologize pé ká má bínú. Àgbàlá Gabriel bẹ́ẹ̀ ni pé ká má bínú. So kí ló tún wá kù bíi pé àfi kí gẹ́lẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ ń sìn àwọn tí wọ́n post nǹkan tí ò da pẹ̀lú Muyideen káà náà òdìdí ìrànlọ́wọ́ fún tó bá kò ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel tó bá kò mẹ́ ká ìdí ìrànlọ́wọ́. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà lórí ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel lọ́wọ́ tá a wà yìí, ta ló fẹ́ ràn ìran sáré tó lè ran Muyideen lọ́wọ́ tọ́jú ọmọ Nàìjíríà kó jáde síta? Tabarẹ́ ni tó lè ràn lọ́wọ́ bí Àgbàlá Gabriel ṣe ràn lọ́wọ́. Ìbádà ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tiẹ̀ ń sọ wípé kí wọ́n lọ ta lé Muyideen tí ń bẹ ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel. Bọ́dà mi ẹ mọ̀ bọ̀, wọ́n ní ká lọ tà á. Mo mọ̀ pé ẹ má lọ bọ́dà mi, mo ní program láwa ní lọ láti parí 1 hour lánàá ní lọ ẹ̀yin lẹ́dálẹ̀ ọ̀dà lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Mo mọ̀ wípé ní kankan tẹ́ fẹ́ sọ táde mọ bọ́ọ̀ ọkàn yín kí ni kankan rí. Orúkọ tèmi ni Ọláníyì Adéoyè. Ọ̀rọ̀ Àgbàlá Gabriel yóò tiẹ̀ ti ń bọ̀ gímáìndì mi láti ìgbà tí mo ti ń gbọ́ kò jẹ́ kínú mi dùn because tá a bá rí àwọn tí wọ́n ń ṣe dáadáa báyìí tí àwa ń fi ibi san oore fún wọn báyìí, àwọn tó jálàánú ènìyàn ò ní pọ̀ mọ́, àwọn tó máa ṣàánú èèyàn wọn ò ní pọ̀ mọ́ because ẹ̀rù á máa bà àwọn èèyàn láti ṣoore, ẹ̀rù á máa bà àwọn èèyàn, oore ṣíṣe á máa dẹ́rù bà wọ́n pé sáwọn ò ní jẹ̀bi báyìí. So ọ̀rọ̀ rẹ̀ yẹn inú mi ò dùn. Ṣé wèrè ni Muyideen ni? Èmi ò lè pé. Bọ̀dá mi sọ pé ó mọ ọtí. Èmi ò lè pé Muyideen ni wèrè because ní day one torí mo ń follow wọn bó ṣe mú Muyideen kò sẹ́ni tó máa rí Muyideen bó ṣe dress bó ṣe rí tí ò ní sọ pé irú èèyàn wo leléyìí. Bẹ́ẹ̀ ni náà. Tí ò ní pè ní bóyá èèyàn kan tí ò normal. Ó ní mental disorder. Dandan ni because téèyàn bá rí even though gan Àgbàlá Gabriel jẹ́ èèyàn tó máa ń kó èèyàn mọ́ra ni ẹlòmíì ò ní jó súnmọ́ òun ìyẹn rú Muyideen yẹn a máa rẹ̀ èèyàn tí ò ní jó súnmọ́ òun rárá. So èmi ò lè pè é wèrè mi ò rẹ̀ pé kì í ṣe wèrè so Ọlọ́run nìkan ni ó yé lọ́rọ̀ ẹ̀ yé. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wò nǹkan t'Àgbàlá Gabriel ṣe wọ́n ló ti apologize. Bẹ́ẹ̀ni. Ṣé ìgbàpọ̀ jẹ̀bi lórí pé wọ́n nà nípa nkẹ́rẹ́ dáadáa. Ṣe rí a kàn change ọ̀rọ̀ yẹn ni a kàn change yẹn ni because ó nà ó sì wá jẹ́ nínà yẹn ní gbogbo èèyàn wá dúró lé lórí. Ìgbà tó lọ mú wá àti ẹ̀rí èèyàn tó sọ̀rọ̀ pé kí ló dé tó lọ mú wá kò yóò mú wá. Wọ́n rí náà tó nà Àgbàlá Gabriel ti rí Muyideen bí ọmọlẹ́yìn rẹ̀ ó ti rí bí ọmọlẹ́yìn rẹ̀ so tó bá dẹ̀ wá wò pé ohun tó ṣe yìí gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara èèyàn ó lè wú pé tó ń bá wí bẹ́ẹ̀ yẹn bóyá ó tiẹ̀ lè change. Ó ní kọ́ ẹ̀ṣẹ̀ máa ń ná sa o. Ẹ wàá rí i pé Àgbàlá Gabriel sọ pé ẹ̀ẹ̀kan tó máa nà rí nìyẹn Muyideen ló sọ pé ọ̀ṣẹ̀ṣẹ̀ máa nà òun bọ́ọ̀rọ̀ yìí ẹ rí i pé láwọn kìíní. Ṣùgbọ́n mo fẹ́ béèrè kan ìbéèrè yẹn mo mọ̀ pé yóò máa ta ogun àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò máa ta wọ́n tẹsẹ̀ nínú wọn. Ìyàwó Muyideen bàbá nígbà tí ìyàwó Muyideen tí Oríyọmí Hamzat ní kí ìyàwó Muyideen pé kó máa tẹ̀lé Muyideen lọ ó ní ẹ má jẹ́ kí n tẹ̀lé lọ sá gbogbo alágbọ́. Bẹ́ẹ̀ni. Tí ó yẹ kó Muyideen wa ní kó tẹ̀lé òun tí ó bá jẹ́ wípé nǹkan kan wà torí nínú awuyewuye tá à ń gbọ́ ni wípé ó ṣeé ṣe kí Àgbàlá Gabriel bá ìyàwó Muyideen sọ nínú ó ṣeé ṣe mo sọ o Muyideen náà dẹ̀ fẹ́nu ara ẹ̀ sọ. Bẹ́ẹ̀ni. Ó ní kí lẹ rí sọ̀rọ̀ yẹn. Ṣe rí Muyideen ẹni pé mo sọ̀rọ̀ kankan yìí sìn lọ́rọ̀ yẹn ní ìlú àwọn. Bọ́dá mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ní o. Ṣe rí nígbà tí Muyideen tó kọ́kọ́ wá tí Alhaji Oríyọmí Hamzat tó mú wá sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel àbí Àgbàlá Gabriel ló lọ bá Oríyọmí ẹni pé kò ròyìn mẹ́jọ pé ń bá sùn ẹnu pọ́n nà mí wọ́n ẹwẹ̀yìn mi nínà sì lè jẹ́ kí kò ṣèyàn òun ló sọ
ó tún di bóyájọ́ kejì àbíjọ́ kẹta kí Muyideen tó sọ wípé ó ń báyàwó òun sùn ni ẹ rí i pé plan work ni. àbí òye kò sọ yé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí ẹ bá gbàgbé kò sọ tẹ́lẹ̀ rárá o nígbà tí àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn tí wọ́n rí i pé kó tún fi yẹn mọ́ àbí òye yín ṣe rí tínú mi dùn sí jù òun ni pé Àgbàlá Gabriel kan ló fún un níyàwó. ó ní rárá ó ní ìṣùn. tó bá yẹ pé Àgbàlá Gabriel ló fún un níyàwó iṣu mi tún nìyẹn ṣùgbọ́n Muyideen fúnra ẹ̀ sọ pé òun lòún rí ìyàwó òun tó rẹ̀ wù òun ẹ rí i pé Àgbàlá Gabriel sọ wípé àìmọye àwọn èèyàn tó fẹ́ fẹ́ láti ìlú òyìnbó tí wọ́n sọ ìyẹn Muyideen tí Muyideen reject pé òun ò fẹ́ ọkẹ́ tó fẹ́ fẹ́ rè so kábà sọ wípé wọ́n yẹni tí Àgbàlá Gabriel ń dó tẹ́lẹ̀ tó wá gbé fún so inú mi dùn sí yẹn so ó jẹ́ kí inú mi dùn. wèrè kan ní òròjọ́ yes wèrè kan náà sì ni ó sì dá ẹ̀sọ̀ nǹkan tẹ́ ẹ sọ sọ̀rọ̀ yìí. gẹ́gẹ́ bí ẹnì kejì mi ṣe sọ síwájú fúnra Muyideen lórí ìyàwó ẹ̀ ló sì lówó òun ló mú wá church náà fi ṣe wedding. nínú church ló ti rí o. bẹ́ẹ̀ni ọmọ ìjọ wọn ni ló ti ní owó òun tó dẹ̀ ṣe fẹ́ tó dẹ̀ ṣe elaborate wedding. mo rántí gbàtà fẹ́ ṣe wedding yẹn gan ibi tí wọ́n so màálù mọ̀ wọ́n ṣe fídíò fún Muyideen àtìyàwó ẹ̀ tó ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ra màálù ìfẹ́ fún tí pé kó jẹ́ kí tó lè jẹ́ kí ìgbéyàwó kó ní kó sì so rere. ṣé wàá rí ọ̀rọ̀ yẹn bí ẹnì kejì mi ṣe sọ ẹ rí i pé wọ́n stage manage ọ̀rọ̀ yẹn tẹ́ bá ń fọ́lọ̀ láti ìjẹta ìjẹrin tíṣù ti ṣẹlẹ̀ today is Thursday Sunday Monday morning kan ló kúrò ní tí wọn ò rí tó fi lọ Bódìjà ẹ wá wò láti gbà yẹn àwọn kan ti tẹ́wọ́ gbọ̀rọ̀ yẹn ẹ rí i pé nínú fídíò tó ṣe láàsì lánàá kó tó di kó jó ó sọ fún wọn bẹ́ẹ̀ ó lé mi ní Muyideen tí gbogbo yẹn mọ̀ sí Àgbàlá Gabriel Muyideen Àgbàlá Gabriel ọkọ̀ sọ appreciation sí Àgbàlá Gabriel ó lóun dúpẹ́ lọ́wọ́ àwọn fans ṣe oníkálùkù ló ní fans ti tiẹ̀ oníkálùkù ló ní ẹ̀bùn tọ́lọ́run fún táwọn ẹ̀dẹ̀ ń tàpù lára ẹ̀ ṣẹ́tìgẹ́tì so lánàá yẹn ṣe wọ́n tún sọ pé ọ̀rọ̀ síkù tó ń fẹ́ sọ ó mì pé ẹ̀rì pọ́n kó nǹkan yẹn sí lọ́pọlọ ni. ṣùgbọ́n tàbá wò dáadáa ṣé àwọn bloggers ló ń da kínní ìlú ni àbí orí Muyideen ló yí abogun ilé àwọn Muyideen ní ìdá Muyideen láàmú máìkì wà láyà yìí. ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn èmi kan tiẹ̀ ìgbà tọ́rọ̀ yẹn ló mò ń ronú kan lóṣù mo rò ní wípé there was a time tí obìnrin kan jáde tó wà lẹ́jì Àgbàlá Gabriel tó ń sọ pé owó tó ń gbà kí ló fi ń ṣe ìlú òyìnbó làwọn wà níbí àwọn ń ṣe bákan àwọn ń jẹ̀yà ni àwọn ń ṣe èmi wá wò pé ìgbà yẹn kò rẹ́ni tó dá lóhùn kò rẹ́ni tó support ẹ̀ èmi wá wò pé irú obìnrin yẹn possibly gan kó gan má dúró lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ó jẹ́ pé àwọn gan wọ́n monitor Muyideen yìí because ọjọ́ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tí Muyideen kú òun lé ọjọ́ yẹn gangan náà gbé abọ́lé lórí nínú ọjà níbo náà ti rí gbá níbo náà ti rí náà dẹ̀ bẹ̀rẹ̀ ní ìdájọ́ ìṣèpọ̀ tí ń ṣiṣẹ́ yẹn ìṣèpọ̀ tí kò mẹ́ láti bí ọ̀sẹ̀ kan tẹ́bí wá ti pàtí òsì tí ó jẹ mọ́ tó wá lọ sínú ọjà pé dẹ̀mọ́ gbàrú. yóò dáa fún ọ tí wọ́n pọ̀ ọ torí wèrè kọ́ ní òròjọ́ o. ìṣèpọ̀ bóyá o ti pè ibi tí wọ́n bí ọ̀sẹ̀ kan tó wá ronú pé jẹ́ kí n lọ ní ọjà jẹ́ lọ́mọ gbàrú. that very day òun náà ni wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ ọmọbìnrin tí fídíò yẹn ó ló ṣe jẹ́ a bá wò dáadáa. ẹ àti lè mọ bó ṣe jẹ́ ṣe rí àti mọ bó ṣe jẹ́ nítorí pé ọ̀rọ̀ ibi kẹ́kẹ́ ṣe sọ wọ́n plan work kìnnìkìnnì yẹn láàrin ẹ̀rẹ́ ìpín sọ síwájú lẹ́ẹ̀kan ara àwọn tí ó jẹ́ alábàáṣiṣẹ́ Àgbàlá Gabriel máa mọ̀ sọ̀rọ̀ yẹn nítorí pé bí wọ́n ṣe kúrò nínú ilé Muyideen kúrò nínú ilé níjọ́ Monday ó dé Bódìjà market ìjọ́ Monday yẹn náà ni o. adẹ̀tìrẹ́ tó ṣe live video fún. tó dẹ̀ ti aṣáré ru abọ́ sórí. tó dẹ̀ ti ru abọ́ sórí sí kí ní ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní trend. ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. èmi mọ̀ pé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí àti ṣubú ìránṣẹ́ Ọlọ́run yìí Ọlọ́run lọ́ba ẹlẹ́san. ẹ jẹ́ ká máa wo Ọlọ́run nípa ènìyàn kan nu wa ká máa wo nǹkan tó tún máa tẹ̀lé ọ̀rọ̀ Muyideen yìí nítorí pé tó wá pé kéèsì Muyideen nìkan ló ṣẹlẹ̀ a lè sọ pé Àgbàlá Gabriel nǹkan tó ń ṣe ó ń ṣoore ó ń lòsòtì bẹ́ẹ̀ elot ló ti ṣe tí ò mọ̀ rí ẹ gbogbo àwọn parí olódó gbogbo àwọn àgbàgbà orí tíátà yẹn
olóòwò tó pọ̀ lọ́dọ̀ ó stọ́ọ̀kì ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ tó ń tajà. olóṣè gbogbo ẹ̀kọ́ dẹ̀ wẹ̀yìn wò. etiquette ó ti ṣe fáwọn èèyàn báyẹn tó dẹ̀ wẹ̀yìn wò. ó ẹ̀rí pa àwọn kan náà wọ́n ń clamor fún pé kí wọ́n lọ rehabilitate Muyideen. tó mì pé Muyideen pẹ̀lú ghetto tó ẹgbẹ́ mo sọ síwájú pẹ̀lú ghetto tó ti gbérí yẹn ó ti affect ẹ̀ psychologically. so ó ní di rehab. àtúnṣe ìgbésí ayé irú nǹkan tí wọ́n lè fi help mi wá àwọn tí wọ́n ń ṣe tán ṣe TikTok fún kó mọ jó kó mọ sọ̀rọ̀ yẹn wò lè help ẹ̀. tó bá ní pé lóòótọ́ ọfẹ́ fi tinútinú ṣe pé àfẹ́ kó gbòmìnira pé inú bondage ló wà ká agree pẹ̀lú wọn pé inú bondage ló wà pé wọ́n fẹ́ túnlé ayé ẹ̀ ṣe kì í ṣe ká máa gbé social media ká mú lọ síbi tó da tó wá pé donation àwọn náà fẹ́ ṣe fún tọ́mọ́dá àwọn tí ẹlẹ́yin tó àwọn tó fẹ́ gbówó fún kán rehabilitate ẹ̀ kí láìfẹ́ ẹ̀dá kó máa gbé láìfẹ́. ìyàwó ẹ̀ sọ pé òun ò lọ bọ̀dá ìyàwó ẹ̀ lóun ò lọ. ṣe rí ẹ̀gbọ́n ẹ rí pé ibi tá a ti ń ágì tẹ́lẹ̀ ká tó wá sórí láìfì yìí a rí àfàwà kan wà níbí ó ní ẹni tí ó ní ìfọ̀n tó lè kanna gan tó fẹ́ yàwó ẹ̀ ní sùlọ́kà tí nǹkan dagun ó níyàwó gan ó kọ̀ fún rẹ̀ ká tó wá ṣe ẹni tí wọ́n kọ́ létí lé ń lo èsì tí fàánù ń dún obìnrin kan ṣe ó jáde lára ọmọ ọ̀dọ́ ṣe fídíò tẹ́ bá wò ó ní tábàtàn náà ní church generator iná yẹn ń tàn lé ṣọ́ọ̀bù Muyideen definitely yóò tàn dénú ilé ẹ̀ náà ẹ tí wọ́n gbọ́ nípa fáànù sára tó ti ṣe ogbẹ̀ tí a ní òun fẹ́ kò nu ilé yẹn obìnrin yẹn lòun fẹ́ padà sí ẹsẹ̀ àárọ̀ ló tẹnu mọ́. kódà ló ń lo kówó fún kó mọ̀ fi ta oil. ṣe wá rí ọ̀rọ̀ obìnrin yẹn pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí torí táwọn èèyàn bá continue láti máa bú Àgbàlá Gabriel kò sígbà tóbìnrin yẹn ò ní padà sẹ́ sí àárọ̀ àbí kò yẹ yín bọ̀ táwọn èèyàn èmi ò mọ báwọn èèyàn wá ṣe ń ẹmọ bó kálukú ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni Àgbàlá Gabriel lórí ọ̀rọ̀ Muyideen ọlọ́mọ yẹn kéèyàn ṣe oore ó wá dìbì oore yẹn ló fẹ́ dìbì yìí ṣùgbọ́n Ọlọ́run tó gbé Àgbàlá Gabriel kalẹ̀ ó máa gbà á ẹ̀yin kan tẹ̀ ń kọ́ fàwa yìí ẹ ti ṣe nǹkan kan tí èmi kan sọ pé káwa rí káwa pé pé nu wo àwa náà tiẹ̀ tí wàá bó ṣe jẹ́ àbúrò wa ló jẹ́ àlejò yẹ pé tó ṣe ò tẹ̀wá náà. a ti apologize èmi náà ti rí tòótọ́ torí pé wèrè kọ́ ní òròjọ́ wèrè kọ́ ní ọ̀dà tá a bá ní ká wò ó ìyàwó yẹn sọ̀rọ̀ kan ọkàn sẹnupọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn ni ó parí ọ̀rọ̀ yẹn ó ní torí kinní kan ló fẹ́ sọ pé káwọn ọmọ kú ó bọ́ńgbà tí Muyideen wá sọ pé Àgbàlá Gabriel wá ń dó ìyàwó ọ̀rọ̀ yẹn ó rí bákan ẹ má parọ́ o ó rí bákan létí ẹ̀yìn gẹ́gẹ́ bá gbọ́. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sí yẹn ẹ rí pé mo ti sọ lẹ́ẹ̀kan mo ní ọ̀rọ̀ yẹn kò ń ṣe ojú lásán kí ó tó mo ní kò kọ́kọ́ sọ ó ti lọ rojọ́ lọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat kò sọ pé ń dóyàwó òun o bọ̀ lẹ́tà tọ̀rọ̀ yẹn ń lọ òun ni ó tó mú yẹn jáde mọ́ àbí òye yín so. ó sọ níbẹ̀rẹ̀ nígbà tí wọ́n kọ́ lóru gbálé rí ó ní ìmọ̀tara ẹni nìkan ló jẹ́ kí Àgbàlá Gabriel mọ báyàwó ńlá jọ̀sẹ̀pọ̀. irọ́ o kò sọ bẹ́ẹ̀ yẹn gbà yẹn ìgbà tó ń gbálé rí ohun tó sọ ni wípé pé ìmọ̀tara pé Àgbàlá Gabriel ó ti gba pé ó ti gba ilé òun wípé ó ti gba olówó tó ń donate fún gbọ́ ó ló ti gbà á ó ló ti gba ilé o tó sọ ń bẹ̀rẹ̀ nìyẹn torí mo tẹ̀lé wọn. fídíò yìí tó padà ṣe lẹ́tà ló ti wá sọ yẹn ló ti sọ pé ó ń báyàwó sọ. máa nǹkan náà dẹ̀ báyẹn náà bóyá blogger ni ó náà sọ̀rọ̀ ó lóun mọ Àgbàlá Gabriel ó lóun ti lọ mínísítà ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel ó lóun ti lọ program lọ́dọ̀ ẹ̀ ó lóun tí wàá jọ ń bọ̀ tipẹ́ ó ní Àgbàlá Gabriel jẹ́ nìkan tí ò tiẹ̀ láìpẹ́ obìnrin gan débi ó ní ṣe ọ̀wọ́n epo ni àbí àìrówó rà tí Àgbàlá Gabriel fi mọ̀ dó ìyàwó Muyideen bẹ́ẹ̀ ló dáa tó máa yẹn sọ bẹ́ẹ̀ o ó lóun ti mọ̀ tipẹ́ ó ní kí àwọn èèyàn mú ẹnu kúrò lórí láti wá fọkàn sí bí Àgbàlá Gabriel sì máa fọ́ dáa fún Ọlọ́run ò dẹ̀ lè ṣe yẹ. bẹ́ẹ̀ni tabaníkà wò ṣe rí Àgbàlá Gabriel ó ṣe dáadáa ó gbìyànjú fún àwọn èèyàn ń jìde látara rẹ̀ ṣùgbọ́n kọ́lọ́run máa ṣàánú wa èèyàn kì í gbọ́ bí ẹni tí tó bá ń sọ̀yàn ṣe rí nǹkan mẹ́ta ni mo fẹ́ kí Àgbàlá Gabriel náà
kan ṣàkíyèsí nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí táwọn náà tí Àgbàlá Gabriel fi kọ́gbọ́n torí àwọn míì tó ń bọ̀ wájú torí àwọn míì tí wọ́n ti gbé dìde tí wọ́n ti ràn lọ́wọ́ ìpele àkọ́kọ́ ni ìyàwó ìyàwó Muyideen ó kọ́ fẹ́ jẹ́ kí àwọn èèyàn implicate Àgbàlá Gabriel nípa pé bí ó ṣe ń yarí pé òun ò tẹ̀lé Muyideen o. ibi mistake tí èmi kàn rí ni wípé Àgbàlá Gabriel ní Muyideen ní tí ìyàwó bá lọ rojọ́ ó ní wọ́n máa ń gbọ́ ti ìyàwó ju padà ẹ mọ̀ kó sọ tó ń lọ. sẹ́rí nọ́mà ní ilé ayé ká má sọ̀rọ̀ ti pásítọ̀ gan ká sọ̀rọ̀ àwọn àgàn tí a pásítọ̀ báyìí tí abalábúrò tó níyàwó tí wọ́n dẹ̀ wá rojọ́ fún wa pé àwọn ń jà lójú ìyàwó gẹ́gẹ́ bí bàbá ọkọ tí ò fẹ́ kí àárín ìyàwó àtọkọ dàrú ọkọ ni yóò blame jù ká má sọ spiritual way gan tẹ́tà tó bá kó èèyàn àtàbúrò tó bá jọkọ nìyẹn àtúnṣe bá sọ̀rọ̀ pé ìgbésí ayé tí ẹ̀ fi mọ́ bóbìnrin gbé lélẹ̀ ṣùgbọ́n ló ti gba kí ó lọ gba kí o ó ní bàbá ti gba kí Àgbàlá Gabriel àti ṣọ́ọ̀ṣọ́ gba ẹgbọ́ ìdí tó fi náà gba kí ẹgbọ́ ìdí tó fi náà èrò ẹgbọ́ ṣe rí ẹ̀wọ̀n kó mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn tí wọ́n mọ Muyideen tipẹ́ wọ́n wà àtìlà ni wọ́n ń pe orúkọ ẹ̀ ń gbà yẹn so nǹkan tán mọ̀ ni pé ó máa ń ta àbájẹ̀bù tìrí dàrẹ̀ ìdàn ló máa ń ta pé òun fẹ́ ta kó lè tèrè owó tó pọ̀ so tó bá ti tajà ní ṣọ́ọ̀bù tó ta tájà tó ta àwọn nǹkan yẹn yóò mú owó lọ àbájẹ̀bù nígbà tí wọ́n gẹ́tùnú kò ń ṣe nǹkan yẹn kò sí ní fowó ọbẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ tààrà Àgbàlá Gabriel wá ní òkè tó bá rí báyẹn bóyá kíyàwó máa lọ sí ṣọ́ọ̀bù ó máa tajà kí Àgbàlá Gabriel kí Muyideen máa bọ̀ nínú church káwọn jọ máa ṣiṣẹ́ ìsìn nínú church ó dẹ̀ ṣiṣẹ́ ó dẹ̀ fún ní 10,000 every weekend. wọ́n sọ̀rọ̀ kan ó láwọn security náà máa ń nà wọ́n sọ ẹ máa gbọ́ sẹ́rí wọ́n ná wọn ò ná sẹ́rí yẹn ti lọ sẹ́ ẹ máa gbọ́ ó ti wọ́n ti fìgbà tó ń lọ kó tàjẹ̀bú ó ní Àgbàlá Gabriel nígbà tó ń wò pé kí làwọn fẹ́ ṣe láti stop Ìjẹ̀bú tó lọ ń ta yẹn Àgbàlá Gabriel tó wá sọ fún àwọn security pé ká má jẹ́ kí kó jáde pé ká má jẹ́ kó má jáde ní ẹnu gate kó má jáde lọ kó má torí gbogbo owó tó wà lọ́wọ́ ó fi ń tàjẹ̀bú ni so ìyẹn ni àwọn security fi wá tó bá ti fẹ́ jáde àwọn security máa challenge ẹ̀ pé ń bo ló ń lọ ṣẹ́gẹ̀tẹ̀ ibẹ̀ ló ń ti drag pẹ̀lú àwọn security wọ́n ló di aṣọ mọ́ bu aṣọ so mọ́ àwọn security yẹn lọ́rùn ńlá àwọn yẹn fi nà ẹ̀ náà fi nà àwọn security yẹn fi nà lóje kan nìyẹn. lórí issue Àgbàlá Gabriel Muyideen èmi ní kẹ́kẹ́ máa sọ ní pé ní submission mi ni pé àwọn ọmọ Nàìjíríà tí wọ́n jẹ́ olólùfẹ́ Àgbàlá Gabriel kí wọ́n má torí issue tó ṣẹlẹ̀ yìí láti stop láti máa jẹ́ kí àwọn èèyàn rí oore gbà through Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel rẹ̀ ti máa kọ́ ẹ̀kọ́ kan àbí kejì nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀ issue yẹn tabaníkà máa prolong ẹ̀ lọ ó ti yín á mọ̀ sọ àwọn ọ̀rọ̀ tó yẹ pé ẹ̀páyé ọ̀tọ̀ ni sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀tọ̀ ni sọ̀rọ̀sọ̀rọ̀ ṣètìgẹ́t tẹ́ bá dẹ̀ wo àwọn bloggers ṣẹlẹ̀ látara ní ìsìn náà tí wọ́n ń post nínú tí blogger kan bá post ní blogger mi ò ti rí òun náà tó fi trend so bó ṣe rí blogger kan lánàá mo mélòó wákàbí ní orúkọ woman yẹn tó jẹ́ blogger ó tiẹ̀ ń padà tó ń fẹ́ máa tó àṣírí àwọn kan gan lọ́ọ̀nláì pé ṣé ìwọ tí wọ́n gbé oúnjẹ fún tó lọ ṣàṣẹ́bì kan tó kó gbẹran ìwọ náà tún gbẹnu sí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel àbí ìwọ tó yẹ pé òyìn alẹ́ ẹ máa rú àwọn kan yẹn so ó mì pé ẹ tí ó bá ń sinwó ẹ̀kọ́ lásìjù yóò rẹ̀ tí ẹ̀jẹ̀ lówó àgbàdo so tiẹ̀ bó ṣe rí lady kan lánàá mo kàn rí mo rẹ́rìn ó lọ mú old picture Àgbàlá Gabriel ó post ẹ̀ sẹ́gbẹ̀ ó post recent picture sẹ́gbẹ̀ kí ni ìyẹn ní ṣe ṣé bí èmi gẹ́gẹ́ bí mo bá ń sọ̀rọ̀ ṣe rí ní 10 years ago ni mo ṣe rí báyìí so ó mì pé ìyẹn kálukú náà mọ upgrade sí tí ò bá ṣiṣẹ́ pastor tí ò ṣe ẹ̀kan dandan kó lùkù ẹ̀ dandan kó tí kéde mímọ́ so mo bi àwọn tí ó jẹ́ olólùfẹ́ Àgbàlá Gabriel worldwide kí wọ́n má torí irú kan tó ṣẹlẹ̀ yìí ẹ náà máa stop orí ṣe mo dẹ̀ sọ síwájú lẹ́ẹ̀kan náà kí Àgbàlá Gabriel káwọn náà kàn máa jẹ́ kí ẹ̀mí mímọ́ kó máa gáìdì wọn pẹ̀lú àwọn nǹkan tí wọ́n bá fẹ́ ṣe àwọn kan wà tó pé wọ́n ṣe é ṣe láàánú tí wọ́n ṣe é ṣe lóore èmi àti kejì mi sọ dáadáa lánàá àwọn kan wà tí wọ́n pé tẹ́ bá lẹ̀ fẹ́ ṣe wọ́n lóore gan ẹ̀yin gan ẹ máa rí dáńfọ̀ látara wọn so Ọlọ́run jẹ́ kó bàjẹ́ Ọlọ́run tún máa mọ fún Àgbàlá Gabriel ṣe Ọlọ́run tún máa ràn lọ́wọ́ iléeṣẹ́ Kọ́lá Aláwọ̀dé náà iléeṣẹ́ náà máa gòkè. tá bá wò nínú ọ̀rọ̀ èmi ti ṣe mistake kan
mistake tí mo ṣe ni pé mo bá wọn bú Àgbàlá Gabriel yes ìyẹn gan la fi ń wáwọ̀ gan pé. Àkọ̀ráyè ọmọ ogun tẹ̀lúdó àwa lọ máa rẹ́rìn pàdé ìjà lójú ọ̀nà o. Ọ̀dà lóòótọ́ Àgbàlá Gabriel ọmọ bíbí ìlú Mọ̀dákẹ́kẹ́ ni. Tábà sì ń sọ̀rọ̀ ìlú Mọ̀dákẹ́kẹ́ ìlú mi ọ̀kẹ́rẹ́ rí mo yege mo dúpẹ́ ìlú ta tẹ̀dó ságbègbè tó dára mo mọ̀ wípé ọmọ bíbí ìlú Mọ̀dákẹ́kẹ́ ni. Yàtọ̀ sí pé tí Mọ̀dákẹ́kẹ́ bá rí pé Àgbàlá Gabriel ò ṣe nǹkan tó dáa wàhálà ìwọ̀n ní sọ́pọ̀tì ẹ̀ mọ̀ Mọ̀dákẹ́kẹ́ kọ́dà tí Mọ̀dákẹ́kẹ́ bá rí pé Àgbàlá Gabriel tó bá jẹ́ pé ó lè ní torí Mọ̀dákẹ́kẹ́ ò láìkí gbogbo nǹkan dáadáa báyìí tàbí tó bá jẹ́ wípé jìbìtì ní fi kíní yẹn lù tóòtọ́ tó yẹ pé yọkàn gbowó kọ̀ bá wọn ṣe nǹkan kan Mọ̀dákẹ́kẹ́ ò ní sọ́pọ̀tì ẹ̀ o kódà tí kábíyèsí wa bá gba jíbìṣì ògo wa o ewé kan ni mo pè gbé ewé ló jẹ́ mi lójú ọlọ ọmọ àtẹ̀fọ̀ wà lọ́rọ̀ Ọ̀yọ́ lódò ní òrè lẹ́mọ̀ ẹ bá ń kí ọdún burú bàbá tó bá gbé ọ̀rọ̀ yẹn mọ̀ mọ̀ pé yóò gbé Gabriel ṣépè ni ṣùgbọ́n Mọ̀dákẹ́kẹ́ ń sọ̀pọ̀ọ̀tì ẹ̀ torí pé olùrànlọ́wọ́ ni tábàdẹ̀ wá wò kọ̀nà yẹn gẹ́ lọ́wọ́ Mọ̀dákẹ́kẹ́ aráàta ní ìrànlọ́wọ́ jù aráàta ní ìrànlọ́wọ́ jù inú tiwa rẹ̀ ń dùn sí. inú wa ń dùn sí. bẹ́ẹ̀ ni. tẹ́tẹ́ bá ṣe rí ọ̀rọ̀ kan láàrin yẹn kò ṣe pé torí pé Àgbàlá Gabriel jọ Mọ̀dákẹ́kẹ́ nìkan ẹ rí i pé ńgbà kan tẹ́ bá gbàgbé bí ọdún bíi mélòó kan sẹ́yìn iṣu Sunday Mọ́jàsọ́lá Ìgbòho tó ṣẹlẹ̀ tó ṣe ẹnu gbé sí bàbá wa Ọọ̀ni àwọn ọ̀dọ́ nílùú Mọ̀dákẹ́kẹ́ àjáde ńgbà yẹn adẹ̀ṣe láì fi lòbí eléba ìgbà yẹn náà láti bẹ bàbá wa Onírìṣà pé ọmọ wọn náà ni Sunday máa jẹ́ èpùpù rẹ̀ pé kí bàbá má bínú so a rí i pé nítorí pé ó tẹ̀ mọ́ Mọ̀dákẹ́kẹ́ lọ́nà kan ní kì í ṣe bọ́jọ́ ọmọ Mọ̀dákẹ́kẹ́ ṣùgbọ́n torí pé ó jẹ́ olùgbé Mọ̀dákẹ́kẹ́ tó dẹ̀ ti takuntakun fún ìlú ìrí so Mọ̀dákẹ́kẹ́ ò kì í fi bí sún olóore yàtọ̀ sí pé Àgbàlá Gabriel jẹ́ ọmọ wa a rí i pé iṣẹ́ gbogbo tó ń ṣe kò wá sí Mọ̀dákẹ́kẹ́ láti wá ràn àwọn èèyàn lọ́wọ́ ó ń gbé orúkọ ìlú yẹn ga a dẹ̀ rí i pé aláàánú èèyàn ni ló yẹ ká support ẹ o kò ṣe kó bóyá nìkan kan ní anything tí ó against ẹ. even though gan bí ọdún mélòó kan sẹ́yìn tí a ti mọ̀ pé ọmọ Mọ̀dákẹ́kẹ́ ni Gabriel àwa ń support ẹ gbogbo bó ṣe ń ràn yàn lọ́wọ́ yẹn ń ṣe ni ó múnú tiwa dùn gbogbo ìgbà ni mo máa ń sí program àdé tí ìmọ̀kẹ́ Mọ̀dákẹ́kẹ́ ni by then so ẹni tó bá ń ṣe dáadáa báwo la inú èèyàn ò ṣe ní dùn sí àfi àwọn tó bá jẹ́ ká èèyàn kò yẹ yín so Ọlọ́run ní jó bàjẹ́. Oríyọmí Hamzat ti gbìyànjú o bẹ́ẹ̀ni torí tẹ bá wo Oríyọmí Hamzat kò rolí apá kan dákan sí o nǹkan tó kàn ṣe ni wípé kò dá Muyideen lẹ́bi kò dẹ̀ dá Àgbàlá Gabriel lẹ́bi tá a bá wò dáadáa. ó dẹ̀ lọ́rọ̀ tó fẹ́ sọ kọ̀ọ̀kan sọ ni. ṣùgbọ́n kí àwọn èèyàn má lọ máa mú ohun wa. wọ́n á mú. tó ti yé yín ní ọlọ́sẹ̀ aláàjì Oríyọmí Hamzat Ọlọ́run mọ̀ gbé wọn kalẹ̀ ni. ó mọ̀ pé lè mú òun. wọ́n mọ̀ pé wọ́n máa mú òun àwọn tó bá sọ bó ṣe yẹ kán sọ gangan so làwọn ń sá fún Ọlọ́run fún wọn lọ́pọ̀lọ́ pípé Ọlọ́run dẹ̀ nígbà ọpọlọ yín Alhaji Oríyọmí Hamzat Ọlọ́run máa fún yín ṣe àgídìgbò wa ojú òní tí yín sá. ṣùgbọ́n nǹkan tí mo kàn wá rí ni wípé ní báyìí gbogbo ẹ̀yin bloggers mo kí yín o àtàwọn tó ń tún ti Àgbàlá Gabriel ṣe ní àwọn bloggers àtàwọn tó ń ba ti Àgbàlá Gabriel jẹ́ àtàwọn tó ń tún ti Muyideen ṣe àtàwọn tó ń ba ti Muyideen jẹ́ mo kí gbogbo wa o ṣùgbọ́n ta ló fẹ́ ran Muyideen lọ́wọ́ báyìí ìbéèrè mi rèé nínú gbogbo àwọn bloggers ta ló fẹ́ gba owó fún Muyideen torí ta bá wò dáadáa alákàrà kan kò ní fẹ́ kẹ́nìkejì rẹ̀ ò dín bẹ́ẹ̀ lọ́rọ̀ Àgbàlá Gabriel Àgbàlá Gabriel is not a bloggers ẹ̀pà ni because ta bá pè yàn bloggers bórí ìtàn story kan yóò lọ gbé bórí kinní kan yóò gbé yóò tẹ́ bá wo ó ń ṣe bẹ́ẹ̀ ni ẹ̀pà lásán ni Àgbàlá Gabriel jẹ́ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mo dẹ̀ mọ̀ wípé iye àwọn èèyàn tí ń ṣoore fún pọ̀ yàtọ̀ fún àwọn tí ń gbé wá sórí social media ọ̀rọ̀ ìyàgbọ́ nǹkan lọ́wọ́ ẹ má gbàgbé o olóran màmá náà lọ́wọ́ màmá. ẹjọ kẹ tó sọ yẹn ẹ rí i pé nígbà táyì kan ṣe fídíò ẹ ní àkáǹtì Muyideen lọ́yẹ̀ kó máa gbowó sí à ń kó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ mọ̀kàn tó ń pè ní charity ni kò sí bẹ́ẹ̀ fẹ́ gbà sí ẹni tó jẹ́ pé wọ́n fi sínú ibi tó ti ń tajà àpàwọ̀ ń bẹ̀ a lọ fi ta tẹ́tẹ́ ká lọ fi ta bàbá Ìjẹ̀bú ká wá máa gba owó sàkáǹtì ẹ̀ ó lè fi gbogbo owó yẹn ta ó lè fi ta lẹ́ẹ̀kan pé bóyá owó tó wọ́n gbowó pọ̀ so nígbà táwọn èèyàn sọ pé láíláí ẹni tó bá jẹ́ foundation rẹ̀ yẹn àkáǹtì ẹni yẹn ló máa gbowó sí àwọn èèyàn náà gbọ́dọ̀ rí pé n tó fowó yẹn ṣe rè lóòótọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni Àgbàlá Gabriel ń ṣe
kí ló dé. ó kówó yẹn lẹ̀ o. ẹ bá dẹ̀ ti jẹ́ èèyàn Ọlọ́run bẹ́ẹ̀ yẹn ó ti ní àwọn orí ọ̀fẹ́ kan tí àwa tó jẹ́ pé à ń ṣe ìránṣẹ́ Ọlọ́run gbogbo wa o toró kálukú ló ní ẹ̀bùn kan tàbí kejì ṣùgbọ́n tí wọ́n yàtọ̀ bọ́n ṣe sọ pé ó na pé Àgbàlá Gabriel ni ó na Muyideen tí èèyàn bá ti rí báyìí mo ní àbúrò tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó kéré sí mi pọ̀ ṣùgbọ́n tí màá tún kí mú tún ní ṣe máa tẹ̀lé pẹ̀lú ìrẹ̀lẹ̀ tó ti àmì òróró yẹn ti wà lórí ẹ̀ so àníwọ̀n wò pé ó ju Gabriel lọ ọ̀tọ̀ lọ́jọ́ orí Gabriel tọ́lọ́run rán sí tí ó nínú tó fi rí Ọlọ́run ló rán sí Ọlọ́run ò ṣe wò pé ẹni tó jùlọ ló yẹ rán sí kò yẹ kí n rán tí ò jùlọ sí ẹni tó ti wá rán sí yẹn. nígbà tí Jésù Kristi wá sáyé gan tó ń lead gan ṣé gbogbo àwọn tó ń lead lójú lọ ni. ṣé gbogbo wọn lójú lọ ni. so ẹ worú yẹn Ọlọ́run ò ṣe wá wò pé kò yẹ kí n rán Àgbàlá Gabriel ẹ jẹ́ ẹrẹ́ni tó jùlọ sí àbí òye yín so èmi ò bá kàn. so ṣé kí Àgbàlá Gabriel mọ ṣoore mọ́. gbọ́dọ̀ dáwọ́ rẹ dúró. torí ibi tọ́rọ̀ dé dúró sí. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ẹ̀yin bloggers gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílẹ̀ àti diaspora ṣé kí Àgbàlá Gabriel mọ ṣoore mọ́ àbí kọ́ mọ ṣoore lọ. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ oore ní ṣíṣe ni. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. ẹ má dáwọ́ rẹ dúró tẹ bá ti dáwọ́ ẹ̀ dúró a jẹ́ pé àbọ̀yọ́ Ọlọ́run kọ́ lọ́rọ̀ yín. because tẹ bá ti lè dá dúró èmi ò wò ó wò pé àbọ̀lọ́run kọ́ ló rán wọn ni. dọ́lọ́ máa ràn yín àwọn tẹ́ẹ̀sì máa ṣe lóore wọ́n pọ̀ ju àwọn tẹ́ẹ̀tì ṣe lọ wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ. náà tọ́lọ́ ṣe máa lòyìn fún. ẹ wà ní sóore ṣe bẹ́ẹ̀ yẹn mọ́. àmín. torí lè bí àṣìṣe ní. bí àṣìṣe ní. ṣé kí Muyideen padà sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel àbíkọ́ mọ́ padà mọ́. tí Muyideen nínú òwòye yín. tí Muyideen àwọn tí wọ́n bá mọ̀ fáwọn wà pẹ̀lú Muyideen bí ó padà ó wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ mú Muyideen lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel kó lọ tọrọ àforíjì. kó lọ dọ̀bálẹ̀. kó ṣe dọ̀bálẹ̀ kó wá ìyọ́nú ẹ̀. kó wá ìyọ́nú ẹ̀. kó fi tinútinú súre fún. tó bá ti wá súre fún tínú tiẹ̀ náà dùn Ọlọ́run Muyideen ibi tọ́lọ́run fẹ́ mú dé Ọlọ́run ó mú dé bẹ́ẹ̀. ìgbésẹ̀ títọ́ gbọ́ àlọ ṣọ́ọ̀ṣì tún lè gbọ́ àbọ̀sà. ó gbọ́ ìwà lọ́wọ́ Ọlọ́run ẹnì gẹ́gẹ́ bí ẹ̀yin gangan nìkan tẹ̀ ń bá a sọ̀rọ̀ yìí ẹnì pé níwò ìyá nìkan ẹgbẹ́ kọ̀ mí lánàá gan bóyá ọjà tá a bá jà lórí fún bóyá gbolé làbàjẹ́ lọ padà lọ parí ẹ̀ nítorí mo kọ̀ra rí àwọn program yìí tẹ̀ ṣe ní TikTok. mo fi bú Muyideen mo fi bú Àgbàlá Gabriel ọ̀pọ̀lọpọ̀ arẹ́bí àti kejì mi tábìlì sọ́ọ̀dì lórí ẹ̀ lánàá ó lé 2 hours tọ́pọ̀lọpọ̀ ń sọ pé sọ yẹ kó rí bẹ́ẹ̀ Kọ́lá Aláwọ̀dé nítorí pé a máa ń gbọ́ program Kọ́lá Aláwọ̀dé tinú wa náà máa dùn tá a rí pé lára àwọn gúdù àpàṣàdọ̀ Mọ̀dẹ́kẹ́rẹ́ ní Kọ́lá Aláwọ̀dé torí a máa ń fọ́lọ̀ gbogbo program tẹ́ ẹ máa ń ṣe ṣáíbọ̀ ṣe rí Ọlọ́run nìkan ló ní ìdáríjì rẹ̀ lọ́dọ̀ gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ yìí náà ní Mọdákẹ́kẹ́ à ń fi àyíkòkò yìí náà rọ àwọn náà pé tọ́rọ̀ bá rí bákan náà gbogbo á lè má fojú kan náà wò ọmọ yìí ní Kọ́lá Aláwọ̀dé o ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ sì ni olólùfẹ́ yìí ni ẹ kọ̀tínù láti máa support ẹ̀. ṣé kàn ta lé Muyideen àbí kàn má ta. ó depend lórí pé opinion náà ni a máa sample opinion ẹ rí pé ní ojú ẹ lọ ṣe ẹ rí pé lójú Amsat níjẹta wọ́n ti ṣe proper documentation tí Àgbàlá Gabriel ti sign ẹ so mi pé a ti kọ fún so tó máa rẹ ẹni tó fẹ́ rà á lè máa kẹ́kẹ́ káta kákó ẹ̀ ká lọ fi ṣe ilé iṣẹ́ ká kó fún ni àbí ká lọ bá a lè fi lọ kọ́lé mi fún níbo mi. ibùdó kan tí àwọn èèyàn bá fàlù lé yẹn Àgbàlá Gabriel lè fún lówó lé yẹn kó rà ìdídà táwọn èèyàn bá àgírí o kọ́ lọ bá kọ́ mi ọ̀hún kókówó fún tí ọ̀bà ní fi ta tẹ́tẹ́ bẹ́ẹ̀mi ṣe rò nìyẹn. yọmọ dùn mọ́ wa yọmọ korò máwọn ọ̀tá wa ọlá ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọrọgbọrọ tí ń bẹ nínú omi láṣẹ Èdùmàrè àti dẹ́yẹ ọ̀sìn lónìí torí gbogbo agbára tí ìgbín bá ní ilẹ̀ ní ọmọ fi sìn gbogbo agbára tí ejò bá ní ilẹ̀ ní ọmọ fi sìn àti dẹ́yẹ ọ̀sìn lónìí yọmọ dùn mọ́ wa o yọmọ korò máwọn ọ̀tá wa Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi o ìkànnì Yorùbá Dùn Online TV ẹ mọ bá wa wo bọ́dá gbogbo ọmọ Mọdákẹ́kẹ́ àkọ̀rọ̀ ayé ọmọ ogun tẹ̀lúdó àwọn ọlọ́mọ
rẹ́rìn pàdé ìjà lójú ọ̀nà o ewé kan ni mo pè yí gbẹ ewé ló ń jẹ́ mi lójú ọlọ ọmọ atẹ́fọ̀ wà lọ́rọ̀ ọ̀yọ́ lódùn ní òre lẹ́mọ̀ ẹ̀ bá ń kí ọdún burú bàbá ọba. ẹ̀yin Mọdákẹ́kẹ́ Kọ́lá rèé o ọmọ yín ni o bó ṣe sọ̀rọ̀ tẹ́lẹ̀ bí oníbókálukú ṣe máa ń wo ọ̀rọ̀ ni o èèyàn yín ni ọmọ wa ni ẹ dákun support tẹ́ ń fún tẹ́lẹ̀ ẹ̀tún tí ó gbèrú sí gbogbo ẹ̀yin fans wa nílẹ̀ àti ní diaspora mo kí gbogbo wa o pé láṣẹ Èdùmàrè máa kẹ́rùkẹ́rù wálé níbi tí olúkálùkù bá tẹ̀dọ̀ sí lórí òkè pẹ̀ mo dúpẹ́ o Itu Samson.